Aláròyé máa wí o. ọkùnrin yìí fẹgbẹ́ òṣèlú APC sílẹ̀ lọ sínú PDP nígbà tí gbogbo ayé ń ṣe bá wọn kún ìjọ tí wọ́n bá olówó àti alágbára lọ tí kálukú ẹgbẹ́ òṣèlú ń dínkù nítorí báwọn ọmọ ẹgbẹ́ wọn ṣe ń rọ́wọ́nú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC tó wà nípò lọ lógúnlọ́gbọ̀n ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP tó ti ń di ilé àlàpà lọ ní olóyè Michael Anduaka ọ̀kan pàtàkì nínú ẹgbẹ́ òṣèlú APC tó ti ṣe olórí pátápátá fáwọn adájọ́ lórílẹ̀‐èdè yìí rí mórílé lọ́sàn-án gangan ọkùnrin yìí ní láti ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 28 oṣù kẹta ọdún yìí ló ti kọ̀wé fẹ́gbẹ́ APC sílẹ̀ léyìí tóun ti jókòó ronú dáadáa tí òun sì ti jíròrò pẹ̀lú àwọn ẹbí alájọṣe òun nídìí òṣèlú àtàwọn alátìlẹ́yìn òun pabambarì ọ̀rọ̀ yìí ni wípé ọkùnrin mínísítà fétò ìdájọ́ tẹ́lẹ̀ yìí kò fọ̀rọ̀ náà falẹ̀ rárá nítorí wọ́n jọ wà níbi ìpàdé àpérò àpapọ̀ ẹgbẹ́ òṣèlú PDP tó wáyé nílùú Àbújá ní lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 29 oṣù kẹta ọdún yìí ni ó ní nígbà tí ọpẹ́ mi yóò máa jẹ́ títí láé lórí àǹfààní tí wọ́n fún mi láti sìn àti láti kópa tèmi náà nínú ìdàgbàsókè ẹgbẹ́ òṣèlú APC nínú onírúurú ìpele lásìkò tí mo fi jẹ́ ọmọ ẹgbẹ́ wọn àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ tó sì ṣe pàtàkì gidi ti mú kí ó pọn dandan fún mi láti gbé ìgbésẹ̀ yìí nítorí àwọn èèyàn mi àti nítorí pàtàkì ìjọba democracy mo fẹ́ fi àkókò yìí fẹ̀mí ìmoore hàn sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún ètò ìdarí ẹni tó káràmáásìkí ọjọ́ ọ̀la tí ó sì ní àfojúsùn tí wọ́n ń fún orílẹ̀-èdè wa àti fún àtìlẹ́yìn pẹ̀lú àwọn nǹkan dáadáa míì tí ìpínlẹ̀ Benue ti jàǹfààní rẹ̀ lábẹ́ ìṣèjọba wọn. Mò ń fi dá ààrẹ lójú pé títí láé ni wọn ó máa ṣe òdodo pẹ̀lú ètò ìrètí ìsọdọ̀tun Renewed Hope Agenda tí ìjọba rẹ̀ gùn lé lórí síwájú sí i. Ó dúpẹ́ gidigidi lọ́wọ́ akọ̀wé ìjọba àpapọ̀ Sẹ́nitọ̀ George Akume gẹ́gẹ́ bí aṣíwájú àti adarí dáadáa tó jẹ́ fún ẹgbẹ́ APC nípínlẹ̀ Benue. Mo mọ rírì ipa rẹ̀ nínú bó ṣe tún ètò òṣèlú ìpínlẹ̀ wa àtàtà ṣe. Mo wá fi ń dá a lójú pé nígbà gbogbo ni màá máa ṣe àpọ́nlé rẹ̀ níkẹyìn. Mo tún fẹ́ dúpẹ́ gidi lọ́wọ́ àwọn adarí àti ọmọ ẹgbẹ́ APC níjọba ìbílẹ̀ Uzongo, gbogbo ìpínlẹ̀ Benue àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ fún ìfọwọ́sowọ́pọ̀ àti àtìlẹ́yìn wọn fún mi láti ọdún yìí wá. Ọkùnrin ọmọ bíbí ìpínlẹ̀ Benue yìí ní àjọṣepọ̀ àti ìrírí aláìlẹ́gbẹ́ tó wà láàárín àwọn kò ní í bàjẹ́. Bó tilẹ̀ jẹ́ wípé kò sọjú wípé bí nǹkan yóò ṣe dáa fún Nàìjíríà ló mú kí òun fi APC sílẹ̀, kò sẹ́ni tó lè sọ ohun tó mú un gba inú PDP tó ti ń kú lọ tí wọn kò sì mọ nǹkan tó kàn nínú ọ̀rọ̀ ara wọn mọ́. Monísọ́lá Sàká ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.